kojú ọ̀sẹ̀ ǹgẹ̀sẹ̀ mo kórè yèyé fọ́sùn. kórè yèyé o ọ̀sùn ọ̀tà o ẹ̀rì o àgbà o orí o. ládé kojú ẹ̀bọ̀ra tí ń gbénú mi ìyá mi Ẹ̀wùjí Alágbolódò ni mò ń ké sí lọ́wọ́. àgọ́ onílé ṣé ká wọlé o àgọ́ àlejò ṣé ká máa bọ̀ ìyá ń bọ̀ o. àgọ́ lọ́nà kórè yèyé máa ń bọ̀ o. àgọ́ lọ́nà ọ̀sùn máa ń bọ̀ o. àgọ́ lọ́nà ọ̀làdé kojú. àgọ́ lọ́nà kórè yèyé máa ń bọ̀ o. àgọ́ lọ́nà ìyá mi máa ń bọ̀ o. àgọ́ lọ́nà ládé kojú ẹ̀gọ́ra tí ń gbénú omi Ẹ̀wùjí Alágbolódò ni mò ń ké sí lọ́wọ́. akúrọ́rọ́ bí ẹni sùn ọba àbí ni o. akúrọ́rọ́ bí ẹ̀sùn ọba òde Ìjẹ̀ṣà tó kúrò àlú olóbì ìpàjẹ́ fọ́ra wọn ń di alọ́mú. ìdẹ lọ́wọ́ Ẹ̀wùjí ìdẹ lẹ́sẹ̀ yé mi ládé kojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi àgọ́ lọ́nà oore yèyé máa. Social impact of the festival, I guess it brings people together, helps people understand the cultures behind the traditions and the rituals, and yeah, I guess it's a positive experience for everybody, and also it's just a very enjoyable festival, and people seem very happy, very I guess happy to be here, and yeah, it brings people together. So that's all I can say on it, really. Yeah. I've come here, I was a bit sort of bewildered about the whole thing because I wasn't expecting to be here. I wasn't expecting to come to the festival, so I don't really know much about it. And a lot of it is quite chaotic and unusual. I'm not familiar with what's going on. I don't really understand the festival, but it's a great atmosphere, and I just feel so privileged to be here, so I'm pretty happy. pàtàkì tí Ọ̀ṣun wà fún ni pé ní gbogbo ẹ tí bá ń wá ọmọ tí bá ń wá orí ayọ̀ dùnnú oore yìí yóò máa ń pèsè fún ìyẹn tó bá ti wá pẹ̀lú gbàgbọ́ rẹ o àmọ́ tó bá pẹ̀lú gbàgbọ́ rẹ ọ̀pọ̀ fo sẹ́gbọ́n láyé mi wá pẹ̀lú gbàgbọ́ rẹ ni gbogbo orí ayọ̀ dùnnú tí yẹn bá ń wá ìyàwó ń wóyún ni o ń wọ́kọ ni ń wọ́mọ ni o ọkùnrin ń wá aya ni o obìnrin ń wá ọkọ ni o tó bá ti wá sórí èyí o tó bá ti tọrọ pẹ̀lú gbàgbọ́ rẹ oore rẹ̀ yóò pèsè fún ọ lágbára àṣẹ Olódùmarè ló gbé kalẹ̀ sípínlẹ̀ Ọ̀ṣun kì í ṣe èèyàn Olódùmarè ló gbé kalẹ̀ kì í sì ṣẹbọ ẹ tó bá lẹ́bọ ni ìrọ̀lẹ́ nìyẹn pa. ọmọ Balógun fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún àṣeyọrí.
Àmọ̀tẹ́kùn group. We have àwọn ọdẹ ìbílẹ̀. Official media team.
kọ́kọ́rọ́ bàbá wa kábíyèsí àtọ́jà àdúgbò Òṣogbo bàbá ẹ máa gbé. Orí kan òjò rí lọ ọ̀gbẹ́ni ẹ lọ bá àwọn èèyàn yín bẹ̀yẹn orí kan òjò rí lọ ẹjọ́. òdìgbà tí ẹ bá gbọ́ òkè ń bí. àtọ́bọ̀ bí orí ó ṣe jìgbìnì bí àti àkún ọba tó qualify ní gbogbo ramification gbogbo ọ̀nà ló fi qualify bá mi tí mo dákọ̀ wọn tàpálẹ́ pọ̀ṣọ́ wà á bá ń líìdì ọkọ̀ gbogbo àwọn olórí ẹ gbà mí láàyè láti ṣe official presentation kábíyèsí àtàjà tilẹ̀ Òṣogbo ọba Jimoh Oyètọ́jí Abídèmí Ọlánìpẹ̀kọ́ kábíyèsí o. lẹ́yìn ọba jáde yunifásitì wọ́n dá padà fúnjọba ìpínlẹ̀ Ọ̀ṣun mo fẹ́ sọ fún yín kábíyèsí etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó lè gbọ́ àbọ̀. wá dáadáa ọmọ àṣàbí ọ̀jẹ̀ ni mí. ọmọ àṣàbí ọ̀jẹ̀ ń bọ̀ lọ wá lọ tó fi jọ ọmọ oṣù mẹ́ta nù. ẹ̀gùn mi lódò tí mo ti lọ. ẹ̀gùn ló kù ọ́ lódò ẹ̀gùn wá kù ọ́ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọba kọ́kọ́ kówó sí ọ lápò kábíyèsí àtọ́jà tilẹ̀ Òṣogbo ń gbà bọ́yárú owó yìí ní ìsìn ọlọ́run lọ́mọ iye ọdún tó ti fọ́ kọrú ẹ̀rí ń gbà àtọ́jà ní nǹkan lé ọ lọ́wọ́. tí kì í bá ṣe pé bí ìyá rẹ̀ ní sùúrù bẹ́ẹ̀ ni bí mo ṣe ń fún ọ ní eléyìí láti inú àpò àtàọjà tòṣogbo tó yàtọ̀ fún owó tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fún ọ lórúkọ SIG Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò. ó ti dá a báwọn ó ti kẹ́ẹ̀tì kò ní gbangba ó ti dá a báwọn èyí sọ fún ìyàwó mi tó bá ti ní sùúrù bọ́ bá ti di next year máa gbọ́ wọ́n ní ọmọ tí lọ jìnnà. For the foreigners who doesn't understand our batting, these are Osogbo's. They are paying homage to the Adamma of Osogbo. The commandment of Ajaguna of Osogbo. Olóyè gbogbo ọ̀nàbọ̀lárẹ̀ wá. Òṣogbo rèé èèyàn tó bá lùlù táǹkù ẹni ó kù ń bẹ̀ ó sì jáde pòun rèé. lẹ́yìn àwọn ìlú Òṣogbo àwọn ọlọ́mọ ọba kí wọ́n máa múra lẹ̀ ẹ jẹ́ fún bàbá ní microphone. kábíyèsí o ẹ kú ọdún òní ìyálóde balógun. ẹ̀yin rẹ̀ kò mọ́ bàjẹ́ fún ìlú Òṣogbo ẹ̀sìn kó àmójúbà Ajagunna tuntun Ajagunna pópó Ọlábọ́lárìnwá ọmọ Ajagun ọdẹ ńlọ tó kó yín wá lónìí nípa lọ́wọ́ Ọlọ́run yóò ṣáájú yín pẹ́ ẹ̀yin náà tẹ̀lé dènà ajá ìjàmọ̀ lẹ́yìn ẹ̀kọ́ yìí kò ní pa lẹ́yìn rẹ̀ àní ní kò wọ́wọ́ ẹ̀mí àgbà gbòógì àwọn ọ̀dọ́ náà wá kágbàdà aboyún orí ọmọ bí wẹ́rẹ́ àgbọn ọmọ tó wà lábòsù ẹni tó ti bí òní yàn kú
gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ àmọ̀lò ọlọ́ọ̀bá fún ìmọ̀ ìwé ìmọ̀ kéwú ìmọ̀ ifá ìmọ̀ ti pàápàá tó jẹ́ ti ìpamọ́ Olódùmarè ọlọ́ọ̀bá ń rọ̀ fún wọn. Ìjọba wa nímọ̀ tán yóò wúlò fún wọn wọ́n fi déyàn pàtàkì lórílẹ̀ ayé orí ọmọ jẹ́ ti wọn oṣù ọmọ wa gbòòrò sí ọmọ dàgbàsókè orí lánàá tí mẹ́mọ̀ ní bọ́ àwọn ètò àwọn olókèrè yóò tẹ̀ lọ́wọ́ àwọn àjọ lòpẹ́ kárin kéṣe bẹ́ẹ̀ ní rí bá kórè èyí fọ́sùn. Kábíyèsí o bàbá ẹ kú ọdún lè ní o ọ̀pọ̀lọpọ̀ ọdún. Kábíyèsí mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń ṣaláàbò lórí ayé yín ọba tí ò fọ́ yín sílẹ̀ bẹ́ẹ̀ ni ò fọ́ yín sílẹ̀ àánú yóò máa pọ̀ sí ire yóò máa wọlé wá ògo tuntun ilẹ̀kùn àlùbáríkà yóò máa wọ̀ lọ́ọ̀ṣọ́ Òṣogbo wá ire la máa gbọ́ o kọ́ńpì ńláńláńlá yóò máa wọ̀lú wá ire lọ́tún ire lọ́sì gbogbo àwọn ọmọ wa ta nílé òkèèrè wọ́n máa rántí ìlú Òṣogbo sí rere lágbára Ọlọ́run ò ní gbé sájò gbogbo àwọn tó wá lè ní o ire ló máa padà sílé ayọ̀ ló máa jẹ́ bàbá lọ́dún tó ń bọ̀ ire ńlá tó ju tàtẹ̀yìnwá lẹ máa rí. Ọdún Ọ̀ṣun Òṣogbo tá à ń ṣe lónìí ó ṣe pàtàkì fún ìlú Òṣogbo àti fún gbogbo orílẹ̀-èdè wa. Ọ̀ṣun kó ipa pàtàkì nípa bá a ṣe tẹ̀lú Ìdó. Ọ̀ṣun
ni kò jẹ́ kí ogun Fúlàní ó wọ ìlú Òṣogbo. Ọ̀ṣun ó dáàbò bo ìlú yìí. Ọ̀ṣun máa ń fún àwọn àgàn lẹ́bùn ọmọ. Tí a bá tẹra mọ́ irú àwọn nǹkan wọ̀nyí, á túbọ̀ jẹ́ ká ní ìlọsíwájú. Àwọn ìjọba náà ní ojúṣe láti ṣe láti máa ran ọdún ìbílẹ̀ lọ́wọ́ kí àwọn ará òkèèrè kí wọ́n lè máa wá. Yóò jẹ́ kí ọrọ̀ ajé wa kó gòkè sí. Gbogbo àwa tá a jẹ́ Yorùbá káàkiri, ẹ jẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀, ká má sọnù ká tó sọnù, ká má tijú sí gbogbo àwọn nǹkan àbáláyé wa. Eléyìí yóò jẹ́ ká ní ọrọ̀ àti ìlọsíwájú. Èmi Ọ̀ṣunkẹ́mi, a ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo lónìí. A kú ọdún ẹ̀mí ó sì pípọ̀ rẹ̀ wá sàmọ̀dún o. Ọwọ́ mọ̀ lékún, àgbọ̀wọ́ mọ̀ lékún o. Àdáwọ́ ọlọ́wọ́ mọ̀ yọrí sí rẹ̀, Ọlọ́run ní sọdún yìí láti mọ̀ fún wa o. Láti Owódélé ni mo ti ń ṣe ìlú Ọ̀ṣun. A ti ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo lónìí. Ọlọ́mọ, aboyún, ó ń bí wẹ́rẹ́, àgàntà wà lábòsùn. Gbogbo wọn tí ń ṣàìsàn, gbogbo wọn tí ń ṣàìsàn, wọ́n ń gba ìwòsàn. Sẹ́lẹ̀ ìlú àgbo, àgbàrá àgbo, ó ń ṣàṣeyè fún wa. Kò dojú tì wá, kò fi wá sílẹ̀, kò kọ̀ wá sílẹ̀, àṣàṣetì rárá rárá. Tẹ́ bá rọ ọmọ omi kan kì í rárun owó, ọmọ omi kan kì í dààmú, ọmọ omi máa ń rógun ṣùgbọ́n àti máa ń ṣẹ́gun. Ọdún yìí kò wá ní jàsè mọ́ fún wa, nínú owó, nínú ọlá, nínú ìbùkún, nínú iyì, nínú ẹ̀yẹ. Àdáwọ́lé wa yóò wá máa yọrí sí rere. Àwọn oníṣẹ́ rédíò wa náà wọn wà ní ṣìṣe, gbogbo nǹkan wọn ò ní bàjẹ́, gbogbo ohun tí wọ́n ti wá dáwọ́lé ni kò ní bàjẹ́ o. Àṣèyí sàmọ́dún o, ojú wa máa rí ọdún láyà tàlàáfíà. Ìgbé owó òlé àwọn owó ọmọ ilé o. Láti Owódé, Ọ̀ṣunkẹ́mi ló ń sọ ọ̀rọ̀. Òní ni ọdún Ọ̀ṣun Òṣogbo tí gbogbo àgbáríjọ àti ìlú Òṣogbo àti lọ́dẹ olúọdẹ Atúpó, olúọdẹ Àrànyìn, gbogbo wa tá a kórìjọ láti wá ṣe ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo lónìí ní abẹ́ bàbá wa Àtọ́jà Láróyè kejì Abídèmí Jímọ̀ Ọlánìpẹ̀kun tá a wá ṣe ayẹyẹ ìkójọ rẹ̀ ní òní tí a bá wá síbí nù. Ipa tí Ọ̀ṣun sì ń kó ní ìlú Òṣogbo kì í ṣe ìlú Òṣogbo nìkan o, the world ni o. Gẹ́gẹ́ bí ẹni tí ń lọ Amẹ́ríkà, tí wọ́n ń lọ Saudi Arabia ní Mecca, Saudi Arabia àti ìlú Òṣogbo ní Ọ̀ṣun tá a wáyé láti ìlú jìlú ní kálukú tí ń wá láti wá tọrọ. Kò sì sí tẹ́yìn ó tọrọ ní ibi báyìí tí ò ní ṣẹ, torí wípé ní nǹkan àgbáyé ni, kì í ṣe tìlú Òṣogbo nìkan. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé ẹ ṣèbéèrè gbogbo téèyàn bá ti ń fẹ́, téèyàn bá ti lè fi ọkàn kan àtinú kan, téèyàn bá ti lè fi tọrọ, téèyàn sì lè fi béèrè fún kó tó di ọdún tí ń bọ̀. A nígbàgbọ́ sí pé yóò ṣẹ, yóò sì rí bẹ́ẹ̀, torí wípé ní ọlọ́mọ yọyọ ní Ọ̀ṣun Òṣogbo látìgbà wáṣẹ̀, látìgbà àwọn bàbá wa báwa náà ṣe bá inú. Bí èèyàn látèkó ni, láti wá ni, látẹ̀yìn ni, ẹ̀rí tí pé kálukú ń rọ mí lọ. Omi ẹlòmíì ò ní jí ó tán lé rẹ tọdún fi kọdún. Kò ṣiṣẹ́ tí wọ́n fẹ́ fomi ṣe tí ò ní ṣe. Gbogbo òwòsàn, ẹni tí ń rọbí ni, ẹni tára ọmọ rẹ̀ ń gbóná ni, ẹni tó náà ń gbóná ni. Gbogbo nǹkan téèyàn máa fi ṣe láyé ẹni kálukú ń rọ pamọ́ sí. Tí wọ́n wá lọ ìlú òkèèrè Ọlọ́run ṣe fún àbí náà. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín láti ṣèbéèrè lọ́wọ́ wa. Ipa tí Ọ̀ṣun ń kó iná la sọ fún yín yẹn, k'Ọlọ́run kó jẹ́ kó pẹ́ fún wa, kí bàbá wa Àtọ́jà ó pẹ́ fún wa, kí ẹ̀mí bàbá ó gùn, kí ẹ̀mí gbogbo àwa tá à ń tẹ̀lé wọn náà kẹ́mi wọn ó gùn. Ẹ bá ń ṣe kábíyèsí o, kábíyèsí o. Kò sí gbogbo òlú tá a tẹ̀dó Ògúnlákayé olúọdẹ ní ńlànà débẹ̀ ńlọ́fà wá àti ìyá Ọ̀ṣun pọ̀ tí ò sì ní parẹ́ láéláé, tájọṣepọ̀ àwọn àtọ̀ṣun ò ní parẹ́ láéláé. Gbogbo àwọn olúọdẹ wà ń jòkó, olúọdẹ Ìbátẹ̀ wà, olúọdẹ Atúkú wà, gbogbo wa náà lájọ wà jòkó tá a wá ṣayẹyẹ ọdún Ọ̀ṣun lónìí. Bá a ṣe wá ń ṣe yìí, gbogbo ìbéèrè tẹ́ ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe rí. Kò sí
ìyàtọ̀ láàrin àwa olúọdẹ àti Ọ̀ṣun. Gbogbo ìgbà tọ́sùn bá ti ń pè àlàwà náà mọ̀ ẹ́ jẹ́. Gbogbo ìgbà táwa náà bá ti ń pè Ọ̀ṣun lọ́sùn náà ń já wa tá a jó olúọdẹ náà. Torí ẹnìkan ìbomi sọ̀tá omi làbùwẹ̀ omi làbùmú. Àwa dúpẹ́ fọ́lọ́ ọdún eléyìí tá a ṣe yìí kò ní jásí mọ́ fún gbogbo wa o. A ti sọdún eléyìí àsọpọ̀ ọdún láyé o. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba wa Jímọ̀ Láróyè tù Ọlálẹ́pẹ̀kun. Òun ló ní ọdún òní tó kó gbogbo wa jọ táwa náà wá bá a sọdún. Kò wá ní kú fún wa báyìí o. Àwa náà ò ní kú fún báyìí o. Gbogbo wa lájọ pẹ́ nínú ọlá ńlá. Òṣogbo gbè wá o. Gbogbo àwọn tó wá bá a sọdún láti Amẹ́ríkà láti London láti ibikíbi láti ọdún tí a tá ń ṣe yìí. Òun làràfà tá a mọ́ gùn lọ́dọọdún bọ́n ṣe ń gàràfà nílùú Saudi. Kọ̀sẹ́ tó débì tó tọrọ tó wù ú tó fẹ́ padà wá lọ́dún tí ń bọ̀ tí ò ní dúpẹ́. Ìlọ̀sọ fi ń gbòòrò sí ní fi ń kún sí. Gbogbo aburú àti ìṣòro tó wá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá bí lónìí kò ní bá padà sílé o. Ìrìn ayọ̀ gbowó tẹ̀ á lọ́wọ́ o. Yóò rí bẹ́ẹ̀ yọ̀ọ́sẹ̀ bẹ́ẹ̀ o. Mo kí gbogbo lọ́dẹ lọ́dẹ. Mo kí gbogbo láwo láwo. Mo kí gbogbo àwọn ọlọ́jẹ̀. Mo kí gbogbo àwọn yèyí Ọ̀ṣun. Ọdún eléyìí kò ní ṣe láṣemọ fún wa o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ kábíyèsí wa Àtaọjà Láróyè ti ìlú Òṣogbo pẹ̀lú ọdún Ọ̀ṣun Òṣogbo festival tí a ń ṣe lónìí. Ọdún ti ìlú Òṣogbo ó jẹ́ ọdún gidi tí ó jẹ́ pé gbogbo throughout of Africa tó jẹ́ pé wọ́n ní interest pẹ̀lú ẹ̀ tó jẹ́ pé kálukú wa ń tọrọ nǹkan tó wù ú láyé abẹ́ ìlú Òṣogbo. Ìlú Òṣogbo ó jẹ́ ìlú tó jẹ́ pé gbogbo àbọ̀dẹ̀kábọ̀dẹ̀ tó bá ń bọ̀ kò sí àbọ̀dẹ̀ burúkú kan tó lè wọ ìlú Òṣogbo torí ìlú Òṣogbo kò fẹ́ aburú rárá. A sì ń dúpẹ́ pẹ̀lú ìwúre tí ọba wa Àtaọjà Láróyè ti ìlú Jímọ̀ ti ìlú Òṣogbo ipa tó ń kó lórí ìlú Òṣogbo a dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè. So wọ́n ṣe iṣẹ́ gidigidi lórí rẹ̀. A sì tún dúpẹ́ túbọ̀ kí kábíyèsí ọba tìlú Òṣogbo èmi olúọdẹ ajé ti ìlú ajé ní Nsúà nílùú Òṣogbo pẹ̀lú olúọdẹ ìsàlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bàbá mi olúọdẹ Àrìn Akíìmù Adéògùn pẹ̀lú bàbá mi olúọdẹ Ọ̀bátẹ̀dó gbogbo wa pátápátá àti gbogbo àwọn ọmọdé pátápátá káàkiri mo kí gbogbo wa pé a kú ọdún o àṣẹ ìṣàbọ̀dún o ìgbà wa ò lé àwọn olé wa ò lé ọlọ́kùnrin ò ní sí igun lò ewé ọmọ jẹ́ eku ọmọ kébé eku ẹyẹ ọmọ kébé ẹyẹ ọmọ èyí ọmọ fọ́ọ̀n bí ọmọ èèyàn ọlọ́kùnrin ò ní sí igun lò mọ́ wa lọ́wọ́ o ẹ bá kórè yèyé fọ́sùn o oore yèyé Ọ̀ṣun o kábíyèsí o. àwa dúpẹ́ tọmọdé tàgbà àtẹ̀wé àtọkùnrin tó wá bá a ṣe ọdún lọ́dún ní báyìí ikú ò ní pa ẹnì kọ̀ọ̀kan àrùn ò ní ṣe ẹnì kọ̀ọ̀kan òfò kò ní ṣe ẹnì kọ̀ọ̀kan gbogbo ibi tí ẹnì kọ̀ọ̀kan wa bá ti ń lọ tí bá ti ń bọ̀ fóní báyìí ládìẹ ní máa toko ìmọ̀ bọ̀ o ikú ò ní pẹ̀lẹ́ kọ̀ọ̀kan o èmi báyìí ẹgbẹ́rì ìkẹ́ Ọ̀ṣun tinú àwẹ̀dẹ ọmọ Fátùlà tó jẹ́ ìyámọ̀dẹ olúọdẹ àrán túrátọ̀ Ọ̀ṣun state ló ń dúpẹ́ lọ́wọ́ gbogbo Ọ̀ṣun túrátọ̀ state o mo dúpẹ́ lọ́wọ́ yín èkó ò ní pa yín o àrùn ní níwòye àmọ́dún ọlá ìdùnnú iyì ẹ̀yẹ lẹ́mọ̀ bá wà o àríbí àṣẹbẹ tó àbálẹ̀ èṣù. àní kò ní wọlé àṣẹ àwa sọ́dún ìní àbúwálẹ̀ ní àwíṣẹ ilé òní lé wa ọ̀nà òní là wá àṣẹ àní kẹ́rù wa ti kà ìkà òní pàgọ́ tì wá àṣẹ yóò ní jára jẹ̀ lọ́dọ̀ àbínú ẹni àwíṣẹ ọ̀fẹ́rẹ́ o ọ̀fẹ́rẹ́ igi ọ̀fẹ́rẹ́ ìjì bẹ̀rẹ̀ kó lọ kó oṣù ẹgbẹ́ sífẹ́ bẹ̀rẹ̀ kó lọ kó oṣù ẹgbẹ́ sífẹ́ agídí àwọn yíyan kánkan kánú oko kánú oko góòlì rẹ̀ ló fàyà falẹ̀ kù àyìnlá tó ń gójú ní pàrókò tewétewé ẹ̀yà òun ìlànà tí a jọ dúdú gbogbo lé ba rẹ̀ kiri kúkà ẹ má lè gbà wá mọ́ kúsàkúsà lajá lè gbà gbí mọ́.
gbogbo kẹ́ ẹ má lè pa àwa mọ́. ibi gbogbo kẹ́ ẹ má lè pa àwa mọ́. àtòfò àtàrùn ó máa gbẹ́rù wọn. tòótọ́ wọn ní alẹ́kẹ́sí gbogbo wa. èyí tá a wúlò ní kí a rọ̀ rọ̀ mọ́. ẹ̀ṣẹ̀ lójú kó ṣẹ. àwọn ni ó mọ̀ sọ̀rọ̀. àwíyálẹ̀ èwú jẹ ò mọ̀ sẹ́. tó ló sọ bẹ́ẹ̀ o. àwọn wà náà ní o. pẹ̀lú. àrẹ́gbẹ̀ta wọ́n gbà ó Ọ̀ṣun Òṣogbo pẹ̀lẹ́ o ọlọ́mọ yọyọ sẹ́lẹ̀ ìlú àgbo àgbàrá àgbo lọ́sùn fi ń wọ ọmọ rẹ̀ kí dókítà ó tó dé àbí màmá dáná lé Ọ̀ṣun là ń kó gbé mọ́ ẹ̀rìn sólóṣogbo ẹ̀rìn sólóṣogbo wa Òṣogbo ró kí ẹ̀rìn sólóṣogbo. ẹ ṣe àdúgbò àṣẹ yìí sá. Ibi gbogbo lọ lábẹ́ kòtò. Ibi gbogbo lọ ìdí mọ́bí. Ibi gbogbo lọ ẹ̀wù kí mọ̀ dé o. Ibi gbogbo lọ lábẹ́ kòtò dé o. Ibi gbogbo lọ dé ní mọ̀ dé o. Ibi gbogbo lọ ẹ̀kú sọ̀dá. Ibi gbogbo lọ sọ̀rọ̀ ọmọ o. Àbíyamọ bọ̀dá ńlá. Ọlọ́dà kọ̀rọ̀ kọ̀rọ̀ o. ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ mo kórè yèyé fọ́sùn. kórè yèyé o Ọ̀ṣun Ọ̀tà o ẹ̀rìn o àgbà o orí o. ládé kojú ẹ̀bọ̀ra tí ń gbénú mi ìyá mi ẹ̀wùjí alágbolódò ni mò ń ké sí lọ́wọ́ àgọ́ onílé ṣé ká wọlé o àgọ́ àlejò ṣé ká mọ̀ bọ̀